gbọ́ o. èdè yìí kò gbọ́dọ̀ parun. àní má sọ ìbò ń bí o. ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari, má sẹ́yìn bombi. Kamari, mama sẹ́yìn bo. Kamari, má sẹ́yìn bombi. Kamari, mama sẹ́yìn bo. Ẹ káàbọ̀ sí àkọ́tún ètò yín, ètò wa Masọ̀yìnbó. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé tẹ́ bá ti dé orí ètò yìí ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà ẹnu mi àgọ́. Àti wípé tí ẹ bá ti ń fi ọ̀rọ̀ míì kún ọ̀rọ̀ Yorùbá, owó yín á máa lọ sílẹ̀. Àbí tí ẹ dáhùn ìbéèrè 10 dáadáa, owó yín á máa lọ sílẹ̀. Àbí tí ẹ mọ òǹkà Yorùbá, owó yín á máa lọ sílẹ̀. Ṣùgbọ́n tẹ́ bá lè ṣe gbogbo eléyìí, tẹ́ dáhùn ìbéèrè 10 yọrantí, tẹ́ sọ èdè míì yàtọ̀ sí èdè Yorùbá, tẹ́ dẹ̀ mọ òǹkà yín dáadáa, lẹ́yìn ìṣẹ́jú péréte tẹ́ ti dáhùn ìbéèrè 10 tán, kí ló kù? Kẹ́ máa mú ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan lọ lé ni. Olófòfò wà ń bí láti rí dájú wípé ẹ mówó lọlé, ṣùgbọ́n ọ̀rẹ́ yín ni, nítorí ó lè máa ràn yín lọ́wọ́ nígbà míì. Òun náà ló tún máa bá yín pa owó yín rẹ́. Ọ̀rẹ́ tó fara jọ̀tá, ọ̀tá tó fara jọ̀rẹ́, àmì lè ta máa pín yín sí nínú méjèèjì báyìí o. Kí lorúkọ yín? Ìyanu Olúwa Afọláyan lórúkọ mi. Níbo lẹ ti wá? Mo wá láti ìpínlẹ̀ Ọ̀ṣun, nílùú Ìníṣà, ní ìjọba ìbílẹ̀ Ògùn. Ìníṣà? Bẹ́ẹ̀ni. Ìníṣà? Bẹ́ẹ̀ni. Àbí Iléṣà? Ìníṣà. Ìníṣà? Yes, bẹ́ẹ̀ni. Bá mi yọ yẹ́ yẹn. Ìníṣà? Bẹ́ẹ̀ni. Kí lorúkọ àpèlé ọba Ìníṣà? Olúníṣà ti Ìníṣà. Olúníṣà ti Ìníṣà. Níbo lẹ ń gbé? Mo ń gbé nílùú Èkó. Nílùú Èkó? Níbo lÉkòó lẹ ń gbé? Mo ń gbé ní Yábà. Yábà? Ó dáa. Iṣẹ́ wo lẹ ń ṣe? Amúnidára ni mí, iṣẹ́ aránṣọ ni mo ń ṣe. Ẹ̀yin lẹ rán nǹkan tẹ́ wọ̀ yìí? Bẹ́ẹ̀ni. Ọkọ yín wà níbí? Àwọn ọmọ yín wà níbí? Bẹ́ẹ̀ni. Ṣé ẹ̀yin lẹ rán aṣọ tí ọmọ yín wọ̀? Èmi ni mo rán. Àti ọmọ tuntun tẹ́? Aṣọ aṣọ tán ti rán sílẹ̀ ní ti ilé tí ọmọ tuntun wọ̀, kì í ṣe aṣọ tèmi rán. Èmi ò ń rán aṣọ ọkùnrin, aṣọ obìnrin nìkan ni mo rán. Lẹ́yìn láàyò láti máa rán. Bẹ́ẹ̀ni. Rere lolúwa? Bẹ́ẹ̀ ló, Rere lolúwa lórúkọ. Lórúkọ ọmọ yín? Obìnrin. Orúkọ ọmọ yín obìnrin. Mo sọ fún kó wá bí tẹ́lẹ̀, ṣùgbọ́n ojú ń tì í. Ṣùgbọ́n òun ló máa fún yín lẹ́bùn nígbà tá a bá parí ètò yìí. Kò sí wàhálà. Kò sí wàhálà. Yàtọ̀ sí, nítorí ó ta sí mi létí nígbà tẹ́ ẹ̀ ń sọ̀rọ̀ pé ẹ̀ ń ṣe ògbùfọ̀ náà. Bẹ́ẹ̀ni. Kí lẹ wá ṣe ń bí? Kí ni ògbùfọ̀ wá ṣe ń bí? Mo wá láti wá kópa nínú ètò yìí náà ni, kí n wo bóyá lóòótọ́ ni mo gbọ́ Yorùbá àbí bẹ́ẹ̀ kọ́. Kí lẹ fẹ́ wò? Ẹ̀ ń ṣe ògbùfọ̀. Ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀rọ̀ ni wípé mò ń sọ Yorùbá lójoojúmọ́. Ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀rọ̀ ni kéèyàn dúró síwájú àwọn èèyàn míì láti sọ Yorùbá. A ti rí àwọn tó ṣeé ṣe kó jẹ́ pé wọ́n lè sọ Yorùbá tó dángájíá lẹ́nu. Ṣùgbọ́n nígbà tí wọ́n bá déwájú ọ̀pọ̀ ènìyàn, ọ̀rọ̀ lè máa kọ́ wọn lẹ́nu. Ó yàtọ̀ kéèyàn gbọ́ èdè Yorùbá, kéèyàn máa sọ Yorùbá, sí kéèyàn dúró níwájú ọ̀pọ̀ ènìyàn tàbí níwájú ìjọ àwọn ènìyàn láti máa sọ Yorùbá. Ìjọ wo lẹ wà níwájú èmi nìkan nísìnyí? Ẹ sọ pé kí ni? Ẹ̀yin wà ń bí, Olófòfò wà ń bí, àwọn mìíràn náà wà ń bí. Àwọn mìíràn wo ló wà ń bí tó jẹ́ pé ẹ̀ tí Rere lolúwa, ọmọ yín ọmọ tuntun wà ń bí? Kí lorúkọ ẹ̀? Oore Olúwa. Rere lolúwa, Oore Olúwa. Wọ́n wà ń bí. Ọ̀gbẹ́ni Afọláyan náà wà ń bí. Kí ló ta ló tún ṣàjòjì ń bí? Ó dáa. Ẹ mú ìbéèrè àkọ́kọ́. Ó dáa, ẹ̀yin nu Ọlọ́run nu. Ó mà wá ga o. Ó ga gan ni.
ògbùfọ̀ èdè Yorùbá. Ìbéèrè kelo ẹ jẹ́ kí wò 284 kí ni 284 ní Yorùbá? Béèrè ọ̀rìnlérúgba ó lé mẹ́rin. Ọ̀rìnlénígba lé mẹ́rin. lé mẹ́rin bẹ́ẹ̀ ni 284 ẹ mọ̀ ó yá kí ni? Kí ni Yorùbá ń pè ní rìkíṣí? Rìkíṣí. Ká dìtẹ̀ mọ́yàn. Ọ̀tẹ̀ ni ọ̀tẹ̀ ṣé mọ̀ pé rìkíṣí kì í ṣe ọ̀rọ̀ Yorùbá? Ẹ mọ̀ ni. Mo ń gbọ́ rí fúngbà àkọ́kọ́ lẹ́nu. Rìkíṣí àwọn bíi wàhálà sùúrù ṣé mọ̀ pé sùúrù náà kì í ṣe ọ̀rọ̀ Yorùbá? Mo mọ̀ yẹn. Ọ̀rọ̀ Lárúbáwá ni sùúrù wàhálà àlùbáríkà àdúrà àmín wọ́n pọ̀ jàǹtìrẹrẹ bẹ́ẹ̀. Ibẹ̀ ni rìkíṣí náà ti wá. Ṣùgbọ́n ọ̀tẹ̀ ni kéèyàn dìtẹ̀ conspiracy lóyìnbó ń pè. Mo tún ti kọ́ ẹ̀kọ́ kan sí ilé níbẹ̀ yẹn. Wọ́n dé ògbùfọ̀ ni wọ́n kẹ́kọ̀ọ́ sí. Ẹgbàá rìkíṣí ọ̀tẹ̀ ó wọlé. Àwọn òǹkà tẹ́ ń fún mi yìí. Ẹ jẹ́ kí n wo òǹkà wo ni ẹ jẹ́ kí n wò 386 ṣebí ògbùfọ̀ ni yín. Ẹ̀yin náà mọ̀ pé òǹkà Yorùbá ó ṣe díẹ̀ ta kókó díẹ̀. Kí ló ta kókó nu 386? Kí ni 300? Ọ̀ọ́dúnrún. Kí ni 320? Okòólélọ́ọ̀ọ́dúnrún. Kí ni 340? Òjìlélọ́ọ̀ọ́dúnrún. Kí ni 360? Ọ̀tàlélọ́ọ̀ọ́dúnrún. Ẹ mọ̀ ẹ ti ṣe 320 okòólélọ́ọ̀ọ́dúnrún 20 lé ní 300 ọ̀ọ́dúnrún 340 ogójì ogún méjì lélọ́ọ̀ọ́dúnrún àwa sọ di ogójì ayọ̀jì yẹn òjìlélọ́ọ̀ọ́dúnrún 360 ọ̀tà ogún lọ́nà mẹ́ta ọgọ́ta ọ̀tàlélọ́ọ̀ọ́dúnrún 380 ogún lọ́nà mẹ́rin ọgọ́rin ọ̀rìnlélọ́ọ̀ọ́dúnrún kí wá ní 386? Ọ̀rìnlélọ́ọ̀ọ́dúnrún lé mẹ́fà. Kí ló sọ? Parí òwe yìí. Ẹni tí ó re Ìbàdàn tí kò délé Olúyọ̀lé. Yorùbá ní. Ó ṣeré lọ ni. Ṣé o fẹ́ jà lọ tẹ́lẹ̀? Mi ò mọ̀. Okòógì ló lọ. Ẹni tó rè Ìbàdàn tó délé Olúyọ̀lé. Okòógì ló lọ. Okòógì ló lọ. Ṣé ẹ lè ṣe àfiwé àbí ṣàlàyé díẹ̀ sí lórí òwe yẹn? Ẹni rè Ìbàdàn tó yóò délé Olúyọ̀lé. Okòógì lásán ló lọ. Bí àpẹẹrẹ. Dàbí ká sọ pé èèyàn lọ sí ilé ẹ̀kọ́ gíga nísìn. Gbogbo àwọn ẹlẹgbẹ́ rẹ̀ wá ń lọ sí yàrá akẹ́kọ̀ọ́ láti lọ kẹ́kọ̀ọ́. Òun wá yàn láti má lọ sí yàrá akẹ́kọ̀ọ́ lọ kẹ́kọ̀ọ́. Nígbà tó dẹ̀ ń kúrò nílé ó dágbére nílé wípé ilé ẹ̀kọ́ gíga ló ń lọ. Ṣùgbọ́n lásìkò tó yẹ kó lọ sí yàrá akẹ́kọ̀ọ́ pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀ láti lọ kẹ́kọ̀ọ́ ó yàn láti ṣe nǹkan míì tí kò ní fún ní àǹfààní láti gba ìwé ẹ̀rí tó yẹ kó gbà. Fún irú ẹni yẹn tó lọ sí ilé ẹ̀kọ́ gíga tí kò ní àǹfààní láti gba ìwé ẹ̀rí rẹ̀ padà wálé. Irú ẹni bẹ́ẹ̀ rẹ̀ ó dàbí ẹni tó lọ sí Ìbàdàn tí kò délé Olúyọ̀lé. Okòógì lásán ló lọ. Ó kàn lọ fojú lóúnjẹ níbi tó kò lọ gba ìwé ẹ̀rí wá. Ṣé ni ẹ dùn? Fún ọdún ìbéèrè ìkẹta. Ìbéèrè. Ẹ jẹ́ n wò 333.
báyìí ẹ ti láti ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan ti kúrò, ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ti kúrò, ó kù èló síbí? ẹgbẹ̀rún lọ́nà igba ó lé ní àádọ́ta. Ẹgbẹ̀rún lọ́nà igba ó lé láàdọ́ta àbí ẹgbẹ̀rún lọ́nà ọ̀tàlénígba dín ẹgbẹ̀rún mẹ́wàá. ẹgbẹ̀rún lọ́nà ọ̀tàlénígba dín mẹ́wàá. Dàbí. Ló dáa, ibi tá ẹ wà nìyẹn. A ti ń bá bọ̀. Egun aláré. Yóò yá 333 kí ni ní Yorùbá? $300 ní kí ni? Ọ̀ọ́dúnrún. Ọ̀ọ́dúnrún. Ìbéèrè ìkẹtàlélọ́gbọ̀n lé ní ọ̀ọ́dúnrún. Kẹtàlélọ́gbọ̀ndínlọ́ọ̀dúnrún. Lé ní ọ̀ọ́dúnrún. Lé ní ọ̀ọ́dúnrún. Ṣùgbọ́n mo máa fún yín. Ṣùgbọ́n tẹ bá mú láti okòólélọ́ọ̀dúnrún. Okòólélọ́ọ̀dúnrún lé mẹ́tàlá. Lé mẹ́tàlá ó wọlé. Tẹ bá dẹ̀ fẹ́ wá mú láti òjìlélọ́ọ̀dúnrún dín méje. dín méje. Òjìlélọ́ọ̀dúnrún dín méje. Ṣé rí pé ó rọ̀, ó kéèyàn kò fọkàn balẹ̀ kó wò dáadáa ni, kò sílẹ̀ tó lé ní gbogbo ẹ̀. Ó yá. Irú ẹranko wo ni òǹtò? Mi ò mọ̀. Ẹ mọ ọ̀pọ̀lọ́? Mo mọ̀ ọ̀pọ̀lọ́. Ti kékeré tíntín ọ̀pọ̀lọ́ yẹn. Ọmọ ọ̀pọ̀lọ́ àbí ọ̀pọ̀lọ́ kéékèèké? Tí kéékèèké tán bá ti sọ pé ó rí bó ṣe rí bòǹtò. Mo gbọ́ ògòlòǹtò rí. Ògòlòǹtò yàtọ̀ sí òǹtò. Òǹtò ọ̀pọ̀lọ́ kéékèèké. Àwọn iṣẹ́ máa rí tó máa ń wà nínú omi, ó máa ń tíntín. Mo ti gbọ́ rí, mo ti rí rí. Òǹtò. Ẹgbẹ̀rún. Ọgọ́rùn-ún ẹgbẹ̀rún. Ẹ ti èwo ló lọ yẹn? Ẹgbẹ̀rún igbaléláàádọ́ta ẹgbẹ̀rún. Igbaléláàádọ́ta ẹgbẹ̀rún. Ó dáa, ló lọ. Ó kù ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún fún yín báyìí. Ó yá. Ọ̀gá wa, ọkọ wọn wà níbí. Àbí ẹ fẹ́ ràn wọ́n lọ́wọ́ ni? Wọ́n ní wọn ò mọ̀ tó ìtẹ́ mọ̀. Ìyẹn ni wípé ẹ wà lórí ọwọ́ yín. Mo ń gbìyànjú. Ìgbà wo lẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ aránṣọ amúnidára yìí? Mi ò lè fi pàtó ọjọ́ sí nítorí pé inú rẹ̀ la bí mi sí. Ibẹ̀ ni mo dàgbà sí. Látìgbà tí mo ti wà nílé ẹ̀kọ́ girama ni mo ti bẹ̀rẹ̀ sí ní rán aṣọ. Bá mi yọ só yẹn. Mi lè sọ pé ìgbà báyìí ni mo ti bẹ̀rẹ̀. Ṣùgbọ́n mo ti ń ṣe fún iṣẹ́ ó ti lé lọ́dún 10. Tẹ́ ti mú bí iṣẹ́ gangan. Bẹ́ẹ̀ni. Ó lé lọ́dún 10 báyìí. Bẹ́ẹ̀ni. Mi ò fẹ́ kẹ́ kọjá ibi tẹ́ wà ẹ mọ́. Tó bá wù Ọlọ́run bẹ́ẹ̀. Ó wù Ọlọ́run. Ẹ̀yin ni kó wá wù. Ó yá, ìbéèrè kelo lẹ mú báyìí? Ìbéèrè kẹrìndínlọ́ọ̀dúnrún. Ẹ jẹ́ n wò. Okòólélọ́ọ̀dúnrún. Kẹrìndínlọ́ọ̀dúnrún. Ṣé rí pé ó ti ń jiná báyìí? Ó yá. Ó ń yọ̀ mọ́ra wọn díẹ̀díẹ̀. Ó yá. Kí ni Yorùbá ń pe ọ̀rọ̀ yìí? Figure of speech. Àkànlò èdè. Kíní nìyẹn. Àkànlò ọ̀rọ̀. Idiom. Ẹ ti gbọ́ ọ̀nà èdè rí? Mo ti gbọ́ rí. Bá mi yọ.
Kò dà bẹ́ẹ̀. ṣé ẹ ní ìsọ̀ Mo ní ìsọ̀. ní Yaba náà ní ìsọ̀ yín wà? Bẹ́ẹ̀ ni. Ẹ ní àwọn ọmọ iṣẹ́ Mo láwọn ọmọ iṣẹ́. bíi mélòó? Mo láwọn ọmọ ẹ̀kọ́ṣẹ́ bíi 3. Àwọn ọmọ ẹ̀kọ́ṣẹ́ bíi 3. Mo ní àwọn tó ń bá mi ṣiṣẹ́. Ẹnìkan ló wà lọ́dọ̀ mi fún ìgbà tá a wà yìí. Àwọn yòókù lọ lé ọdún àbí kí ni wọ́n ṣe? Ṣé mọ̀ ní agbègbè tá a ti bára wa yìí ó ṣòro láti rí bóyá ẹni tó ń kọ́ṣẹ́ tàbí ẹni tó ń bá ní ṣiṣẹ́ tó ní àfọkànsìn. Fún ìdí ìyẹn ó tẹ́ mi lọ́rùn kí n gba èèyàn tí ẹnu mi á ká tó máa ṣe nǹkan tí mo fẹ́ kó ṣe, kí n sì gba iṣẹ́ níwọ̀nba tí ipá mi ká láti ṣe ju kí n gba ẹni tí màá máa fi ayílála lé káàkiri lọ. Fún ìdí yẹn ẹnìkan ṣoṣo ni mo tí ì rí fún ìgbà yìí tó sì tẹ́ mi lọ́rùn láti máa bá mi ṣiṣẹ́. Láti máa bá yín ṣiṣẹ́. Ó dáa, ó dáa. Ìbéèrè kèlò? Ìbéèrè 18. Lọ́ọ̀dúnrún. Ó dáa. 298 nìyẹn. Bẹ́ẹ̀ ni. Kí ni Yorùbá ń pè ní òkìtì ọ̀gán? Òkìtì ọ̀gán mi mọ ọ̀rọ̀ mìíràn tí mo lè lò fún ní pàtó. Ṣùgbọ́n òkìtì ọ̀gán dàbí ilé ibi tí àwọn èèrà ń gbé. Èèrà kọ́ èèrà ẹ má lọ síbi èèrà. Ẹ mọ̀, mo fẹ́ kẹ́ sọ nǹkan tó jẹ́ ẹ mọ̀ ẹ má èèrà. Ó dàbí ilé kan. Ilé kan. Ẹ fẹ́ bàjẹ́ tẹ́ bá ti lọ sọ èèrà àbí? Ilé kan, òkìtì ọ̀gán. Mélòó náà ti dáhùn báyìí? Ó kù 5. Ó yá. Ìbéèrè 15. 15. 295. Bẹ́ẹ̀ ni. ṣe ti rí pé òǹkà ti yé wọn tán. Ìbéèrè 15 ó yá. Parí òwe yìí. Inú wọn dùn wọ́n mọ̀. Parí òwe yìí. Ẹni tí kò kí ni kú ilé ó pàdánù káàbọ̀. Ẹni tí ò kí ni kú ilé. Ẹyọ kan tó rọ̀ nínú gbogbo ìbéèrè tẹ́ ẹ fún mi leléyìí. Ṣebí gbogbo ẹ̀ lẹ́mọ̀. Mi mọ̀ gbogbo ẹ̀. Nígbà tẹ́ ẹ béèrè kí ni. Ṣé ẹ mọ̀ òkìtì ọ̀gán ni? Mo mọ̀. Ó yá. Ìbéèrè kèlò? Ìbéèrè 17. 397. Ìyẹn náà tún rọ̀. Kí ni Yorùbá ń pe ọ̀rọ̀ yìí? Temptation. Ìdánwò. Kí wá ní examination? A máa ń ka àdúrà Olúwa má fà wá sínú ìdánwò. Ṣé ìdánwò ni? Ìdánwò. Àdánwò là ń kọ nílé ìwé. Ìdánrawò. Àdánwò. Temptation. Ìdánwò. Examination. Àdánwò. Examination. Àdánwò. Temptation. Ẹ jẹ́ wò. 410. Àwọn nǹkan mi yìí wọ́n gbọ́mọ pọ̀n. Kí ni 400? Irinwó. Irinwó lé 10. Ọmọ wo ló tún gbé pọ̀n? Ó máa fẹ́ le díẹ̀ fún ẹni tí kò bá mọ òǹkà Yorùbá dáadáa. Ṣé ẹ wá bí wá ṣe ìfẹ̀hónúhàn? Bóyá mo wá bí wá ṣe ìfẹ̀hónúhàn ní orúkọ àwọn akẹgbẹ́ mi tí wọn ò mọ̀ tó bí mo ṣe mọ̀ tó ni. Ṣebí nígbà tẹ́ débí a nílò láti tún bá yín pọ́n dáadáa kẹ́ tó lè máa sọ pé ó yé yín báyìí.
ó tọ́ lẹ sọ. táwọn náà bá dé a máa bá wọn pọn dáadáa náà. ó dà bẹ́ẹ̀. ó yá. kò sẹ́ni tọ́lọ́run ò lè lò. kí ni Yorùbá ń pe ohun tí ó wà nínú àwòrán yìí? mo mọ̀ sí ṣùgùdù. ṣùgùdù ni mo mọ̀ sí. bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kán wò ṣùgùdù a tún ń pè ní ògùṣọ̀. ẹ ti gbọ́ ògùṣọ̀ rí? níbi tèmi dàgbà sí a tún lè pè ní ihá. ihá. bẹ́ẹ̀ ni. àbí lágídí. mi gbọ́ yẹn rí. ṣùgùdù ẹ gbọ́ ṣùgùdù dáadáa rí? bẹ́ẹ̀ ni. ẹ gbọ́ ògùṣọ̀ dáadáa rí? bẹ́ẹ̀ ni. ó kù béèrè méjì. olófòófó. ẹ jẹ́ kí o 365 kí ni tẹ́ bá ti mọ 360 ẹ mọ̀ pé. ìbéèrè karùnléní ọ̀tàlélọ́ọ̀ọ́dúnrún. ìbéèrè karùnlélọ́ọ̀tàlélọ́ọ̀ọ́dúnrún ó yá kí ló sọ. parí òwe Yorùbá yìí. àìsí owó ni à ń tilẹ̀kùn mọ́ ọ̀ọ́dúnrún. olófòófó mo rò pọ́n sọ pé olùrànlọ́wọ́ lẹ jẹ́ ni. ẹ ràn kankan lọ́wọ́. ẹ ràn kankan lọ́wọ́. àìsí owó ni à ń tilẹ̀kùn mọ́ ọ̀ọ́dúnrún. tówó bá wà. mi ò mọ̀. kí ni ríwo bàbá igbá fẹ́ ṣe? àìsówó là ń tilẹ̀kùn mọ́ ọ̀ọ́dúnrún kí ni ríwo bàbá kò sówó nísìn ẹ ní ẹgbẹ̀rún kan ẹ wá ń ha ẹ̀yìn ha kí lẹgbẹ̀rún mẹ́wàá gan tó rà láyé tá a wáyé ṣé òye yìí àìsówó là ń tilẹ̀kùn mọ́ ọ̀ọ́dúnrún kí lówó kí ni ríwo bàbá igbá fẹ́ ṣe kí ló lè ṣe. kí ni ríwo bàbá igbá fẹ́ ṣe. ìbéèrè tó gbẹ̀yìn fún wọn. olófòófó. ìyẹn eléyìí. ìbéèrè kẹta. ọ̀rìnlénígba-ó-lé-méje. ọ̀rìnlénígba-lé-méje bẹ́ẹ̀ ni 287 ọ̀rìnlénígba-lé-méje kí ni. kí ni ọ̀rọ̀ yìí ní Yorùbá? Professor. ọ̀jọ̀gbọ́n. Ajíbẹ̀pọ́n làmì ja díẹ̀ lólè mo gbìyànjú téèyàn ò bá yìn mí màá yìn ra mi. alágbẹ̀ tó fẹ́ látòrí ìrókò omi rí ẹ̀ sókè. ó ní téèyàn ò bá yìn òun. tẹ́nìkan kan ò bá yìn mi. mo yinra mi. èmi ga lára dẹ̀ yinra mi. bẹ́ẹ̀ ni ọ̀jọ̀gbọ́n. fún pé mo tiẹ̀ dá ìbéèrè mẹ́wàá àmọ́ kúṣẹ́. ẹ kúṣẹ́. olófòófó ẹ ṣé. ọ̀jọ̀gbọ́n ni ọ̀jọ̀gbọ́n wá láti a lè sọ pé ní orí èèyàn tí à ń pè ní ọ̀jọ̀gbọ́n ìjọ ọgbọ́n ló kún bẹ́ẹ̀. ìjọ gathering ọgbọ́n wisdom àbí ìjọ àwọn ọgbọ́n ló kún orí èèyàn kan tí à ń pè lọ́jọ̀gbọ́n. lórí ẹnìkan. nítorí wọ́n ti ń kọ́ láti ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ó wà ń bẹ̀ girama ó wà ń bẹ̀ ilé ẹ̀kọ́ gíga ìpele kìíní ó wà ń bẹ̀ ìpele kejì ó wà ń bẹ̀ ìpele kẹta ó wà ń bẹ̀ ó ń lọ sí ìdánilẹ́kọ̀ọ́ lóríṣiríṣi nílùú sílùú gbogbo ibẹ̀ yẹn ni àwọn tó ní ọgbọ́n wà tí ọgbọ́n yẹn ti jọ sí lórí ló ti ìjọ ọgbọ́n ọ̀jọ̀gbọ́n ẹni tó ní ìjọ àwọn ọgbọ́n lórí ọgbọ́n jọ lórí ẹ̀ ká pè yín lọ́jọ̀gbọ́n ògbóǹtarìgì ògùnfọ̀ àránṣọránṣọ láti ìlú
Ìníṣà Oyèmọjọ. Ìníṣà Oyèmọjọ. Oyèmọjọ tí wọ́n wá ń gbé ní ìlú Yaba. Ibo ni ọkọ yín ti wá? Èkìtì. Níbo lẹ́kìtì? Ìkùn Èkìtì. Ìkùn Èkìtì. Níjọba ìbílẹ̀ Mọ̀bà. Mọ̀bà. Bẹ́ẹ̀ni. Ló bá tán. A ní rere bá mi gbé rere ló bá mi yọ kí rere bá mi fún wọn lẹ́bùn. Ọmọ yín ló máa gbé ẹ̀bùn wá ló máa fún yín. Bá mi gbé pẹ̀lú ẹ̀bùn náà. Ṣó máa hàn. Ó ti lọ. Ẹ wò, ẹ jẹ́ káwọn ọmọ yìí máa gbọ́ Yorùbá o, ẹ jẹ́ kó máa sọ Yorùbá. Mo ń gbìyànjú ṣùgbọ́n tó wà ń bẹ̀ ni wípé ní gbogbo ibikíbi tán bá lọ yàtọ̀ sí nínú ilé òyìnbó ni wọ́n sọ sí wọn. Inú ilé nìkan náà ti láǹfààní láti gbọ́ èdè Yorùbá. Nínú ilé yẹn náà ẹ máa sọ sí wọn. Mo ń sọ. Ó dáa. Òun ni mo béèrè pé kí lorúkọ ẹ̀ tí ò mọ̀ kí lorúkọ ẹ̀. Ojú ń tì í ni. Ó dáa. Ojú ń tì ẹ̀. Kò mọ̀ túmọ̀ ojú ń tì aṣọ yìí. Tiyín ni. Ẹ ṣé o. Ẹ jọ̀ọ́ ẹ bá mi fún ọkọ wọn náà láṣọ kan. Eléyìí náà ẹ máa fi mú mi. A máa fún rere náà lẹ́yọ̀kọ̀. Eléyìí náà ẹ máa fi mú mi. Tútù nìyẹn. Wọ́n máa fún yín ní ti gbígbóná. Ẹ gbà. Ẹ jọ̀wọ́ ṣé mo lè béèrè ìbéèrè kan? Bẹ́ẹ̀ni. Kí ni ìtumọ̀ bàbẹ́là? Bàbẹ́là. Ṣé mọ̀ nǹkan tó ń jẹ́ àbẹ́là? Bẹ́ẹ̀ni. Mo mọ̀. Bí àbẹ́là lèdè. Bí àbẹ́là lèdè. A nílò èdè láti ríran. Ṣùgbọ́n tá a bá ti pa àbí èdè á kú. Èdè ló ń ríran. Tá a bá fẹ́ lọ síbì kan, a nílò àbẹ́là iná láti ríran. Bí àbẹ́là la wá ṣe mọ̀ pé ìpàrọ̀jẹ wá wọ̀. Bí àbẹ́là àwa yẹn máa kúrò ó máa di bàbẹ́là. Bàbẹ́là. Ẹ ṣeun gan ni. Ó dáa, ẹ ṣé gan ni. A dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ wá sí orí ètò lẹ́nìí. A dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n ń gbọ́wọ́ wa lórí ètò yìí tí wọ́n ń ṣe má jẹ́ kó bàjẹ́, tí wọ́n ń dúpẹ́ lọ́wọ́ Elédùmarè lórí wa pé à ń gbìyànjú tiwa. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n ń fi kọ́ ṣọwọ́ sí wa pé ẹ bá wa fi eléyìí kúnwọ́ náà láti lè jẹ́ kí ìgbélárugẹ èdè àti àṣà Yorùbá lọ síwájú gbé pẹ́ẹ́lí sí. A dẹ̀ tún tí ẹ bá fẹ́ gbọ́wọ́ wa àbí tí ẹ bá fẹ́ pè wá òǹkà tó hàn lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín àbí ẹ̀rọ kẹ́rọ̀ tẹ fi ń wò wá ní sáà yìí, ẹ jọ̀wọ́ ẹ fi àtẹ̀jíṣẹ́ àbí àsọjíṣẹ́ àbí ìpè ránṣẹ́ sí wa. Tí ẹ bá fẹ́ kópa náà lórí ètò, ẹ jọ̀ọ́ ẹ ṣe bẹ́ẹ̀ náà, ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí òǹkà tó hàn ní orí amóhùnmáwòrán yín àbí ẹ̀rọ kẹ́rọ̀ tí ẹ fi ń wò wá. Ẹ jẹ́ 20,000 ẹ jẹ́ 20,000 náírà. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún gbogbo ẹ̀. Kó tó di ìgbà míì, ire o. Èdè yìí kò gbọ́dọ̀ parun. Ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari, máa sẹ́yìn bóńbí. Kamari, mama sẹ́yìn bó. Kamari, máa sẹ́yìn bóńbí. Kamari, mama sẹ́yìn bó. Máa sọ̀yìn bó, má ṣe sọ̀yìn bó. Ká lè jọ máa lọ.